wàhálà ńlá leléyìí o lẹ́yìn ìgbà tí bàbá ọkọ àti ìyàwó ọmọ rẹ̀ tí wọ́n gan pọ̀ níbi tí wọ́n ti ń bára wọn ní ìbálòpọ̀ ìkọ̀kọ̀. Ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Òun lè rí lójú àwòrán yìí ní ìgbà tí àwọn èèyàn ń ṣe akitiyan láti gbé ìyàwó ọmọ àti bàbá ọkọ nígbà tí wọ́n gan papọ̀ tí wọn ò ṣe pínyà lẹ́yìn ìgbà tí wọ́n ń ṣe ìbálòpọ̀ ìdákọ́ńkọ́. Òun lẹ́rí tí wọ́n ti gbé wọn sí gbàgede lójú ayé láti wá ọ̀nà àbáyọ lórí bí wọ́n ṣe pín wọn yà lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí àṣírí wọn ti tú. Àbẹ́ẹ̀rí pé eléyìí ó tó ní agbára. Kí ni ká ti pe irú eléyìí? Gbogbo ojú tó rí fídíò yẹn mọ́ bá mi like kẹ́ mọ́ share kẹ́dẹ̀ mọ́ sọ kí ni èròǹgbà yín lórí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tí ó ṣẹlẹ̀ lójú àwòrán yìí. Òun lẹ́rí tí wọ́n ti gbé wọn lọ sí ọ̀dọ̀ babaláwo tí wọ́n ń gbìyànjú láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ètùtù ní ìlú náà láti rí wípé wọ́n ó ṣe ìpínyà láàrin àwọn méjèèjì látàrí ìwà ìbanilójújẹ́, ìwà ìtìjú àti ìwà ìdọ̀tí tí àwọn méjèèjì wù léyìí tẹ́rí tí wọ́n gbé wọn sí ìta gbangba tí bàbá ọ̀hún náà sì ń pitú lóníranran láti rí wípé òun ó yà wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí àṣírí ti tó. Eléyìí ó mọ̀ tún ní agbára o. Kí ni ká ti pe irú eléyìí? Tí ọmọ bàbá yìí bá gbọ́, ǹjẹ́ ni yóò kọ bàbá rẹ̀ ní bàbá ni àbí kó kọ ìyàwó ẹ̀ níyàwó? Kí ni ká ti pe irú eléyìí? Ẹ bá mi share rẹ̀. Ìbéèrè òun fún gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ni àti wípé ta ni ká dá lẹ́bi? Ǹjẹ́ ní ìyàwó ọmọ ni ká dá lẹ́bi ni àbí bàbá ọkọ àbáwọn méjèèjì? Àti wípé lẹ́yìn ìgbà náà irú ìdájọ́ wo lẹ rò pé ó tọ́ sí ìyàwó ọmọ yìí tí ó hùwà ìbàjẹ́ pẹ̀lú bàbá ọkọ rẹ̀ àti wípé bàbá ọkọ ọmọ tí ó bí tó dẹ̀jẹ̀ sí lójú ó dẹ̀ mú ìyàwó ẹ̀dẹ̀jọ́ ń ṣe tibítibí ẹjọ́ ní ìbálòpọ̀. Èèwọ̀ eléyìí ó ní agbára o. Kò mọ̀ sí tí ò ní ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run àbí kí ni ká ti pèrú eléyìí? Báyìí ni babaláwo ọ̀hún bí ó ṣe ń pè gèdè ní pọ̀fọ̀ wípé ẹ yà o ẹ pínyà Ọlọ́run o. Eléyìí ó tún ní agbára o. Ẹ máa bá mi tẹ láìkì, ẹ máa bá mi share rẹ̀. Ojú wo ni ọmọ yìí yóò fi máa wo bàbá rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ńlá tí ó ṣẹlẹ̀ yìí àti wípé ojú wo ni yóò fi máa wo ìyàwó ẹ̀ tí ó finú tán? Gbogbo àwọn ìbéèrè tí mò ń béèrè ẹ lọ máa bá mi fi ìdáhùn rẹ̀ sí under comment section. Kí ẹ bá mi like kí ẹ share fídíò yìí. Gbogbo ojú tó wá ń wo fídíò yìí yálà ọkùnrin ni ọ́ ni obìnrin ni ọ́ ni bá mi ṣe àdúrà tí mo fẹ́ ṣe yìí bá mi ṣe àmì ẹ̀ sí comment section. Ó ní gbégun iléegun ọmọ rẹ ò ní gbégun iléegun. Bí o bá fẹ́ rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí sáré lọ subscribe sórí YouTube channel Bọ̀dá Wálé kí o lè rí ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí kí o dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ fídíò àwòkọ́gbọ́n bí irú eléyìí. Ẹ share fídíò kó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láǹfààní.